Ní orúkọ Ọlọ́run Baba àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́ la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ìsinmi tòní tí í ṣe ọjọ́ ìsinmi tó ṣáájú Kérésìmesì. Àdúrà wa sí Ọlọ́run wípé oore ọ̀fẹ́ ta rí láti rí tọdún yìí ní orúkọ Jésù tọdún tó bọ̀ kò ní ṣe ẹ̀yìn wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Baba wa tí ń bẹ lọ́run, a gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè ọjọ́ ní. Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. Bàbá wa, à ń lọ sínú ẹ̀kọ́ Bíbélì wa tòwúrọ̀ yìí, ẹ darapọ̀ mọ́ wa. Àmín. Ẹ fòye ọ̀rọ̀ rẹ yé wa. Àmín. Bàbá, gbàdúrà fún wa ní ìṣẹ́gun lórí Sátánì. Àmín. Má ṣe jẹ́ kí Sátánì kó ní ìṣẹ́gun lórí wa. Àmín. Èyí la béèrè ní orúkọ la ọmọ rẹ Jésù Kristi agbára wa. Àmín. Kí a tó tẹ̀síwájú, dádì, ẹ bá mi dá orúkọ yìí fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Evangelist Ògúnbí Joel Oluwarohunbi láti inú ìjọ wa St. Peter Anglican Church Ìtòlú tí ó wà lábẹ́ olú ìjọ wa Catheral. Ṣé dádì wa? Orúkọ mi ni Ọlágúnjú Ìkọ́lá láti ìjọ Catheral Ona-Nla Ilaro. Orúkọ mi ò yí padà, Revd Bọ́lọ̀rundúró ni orúkọ mi. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí a ti mọ ohun tí a kẹ́kọ̀ọ́ lórí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, orí ẹ̀ la ṣe wà, èyí tí a pè ní àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkòrí gbígbé ìgbé ayé ìṣẹ́gun apá kẹta la wò lónìí. Kí wá ní orí ọ̀rọ̀ wa tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lónìí? Òun la pè ní ìṣẹ́gun lórí Sátánì. Ẹ jẹ́ ká jọ sọ o. Ìṣẹ́gun lórí Sátánì. Ibi kíkà wa ni ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 17 dé ẹsẹ̀ 20. Ẹ jẹ́ kí a kà á. Ẹ bá wa kà á. Luke chapter 10 verse 17 to 20. Ẹ ṣí Bíbélì wa. Ìwé Lúùkù orí 10. Láti ẹsẹ̀ 17. Ẹ jẹ́ kí n kà á. Àwọn àádọ́rin náà sì fi ayọ̀ padà, sì wí pé, Olúwa, àwọn ẹ̀mí èṣù tẹríba fún wa ní orúkọ rẹ. Ó sì wí fún wọn pé, èmi rí Sátánì ṣubú bí mọ̀nàmọ́ná láti ọ̀run wá. Kíyèsí, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéekèé mọ́lẹ̀, àti lórí gbogbo agbára ọ̀tá. Kò sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Ṣùgbọ́n kí ẹ máa ṣe yọ̀ sí èyí pé àwọn ẹ̀mí forí balẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé a kọ̀wé orúkọ yín ní ọ̀run. Ní orúkọ Jésù, orúkọ wa kò ní di àwátì nínú ìwé ìyè. Àmín. Hallelujah o. Hallelujah. Ẹ jẹ́ ká wá wo ìfáàrà wa. Ìfáàrà. Sátánì ni a mọ̀ sí áńgẹ́lì tí ó ṣọ̀tẹ̀ sí Ọlọ́run, tí a sì lé jáde kúrò ní ọ̀run pẹ̀lú àwọn áńgẹ́lì mìíràn. Ẹ mọ̀ pé ó ní ìgbéraga ni. Nígbà tí ìyẹ́ apá rẹ̀ ti wù, ó jọra rẹ̀ lójú. Ó fẹ́ fi hàn wípé òun ti mọ̀ tán, wípé òun fẹ́ bá Ọlọ́run fagagbága. Ṣùgbọ́n nítorí náà, kí ni ó ṣẹlẹ̀ sí? A lé kúrò ní ọ̀run pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ tí ó ṣubú ṣáájú ẹ̀dá ènìyàn. Sátánì ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣubú ṣáájú ẹ̀dá ènìyàn. Ẹ bá wo ilé ayé lónìí, ẹ wo bí ó ti dà, bí àrékérekè ti gbilẹ̀ tó. Kí la rò pé ó fà á bí kò ṣe kí ni? Sátánì. Sátánì ti mọ ayé, ó ti mọ àyíníkẹ́ ayé kí àwọn ènìyàn tí ó dé. So ìdí nìyẹn tó fi jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tí ò tó kan ni Sátánì fi ń gbé àwọn akọni ṣubú. Ní orúkọ Jésù, a ò ní ṣubú. Àmín. Láti inú Bíbélì, ó ṣe lòdì sí gbogbo iṣẹ́ Ọlọ́run nígbà gbogbo. Ibi kíkà wa ti òní fi bí agbára ìyìnrere Jésù ṣe mú Sátánì wá sábẹ́ ìtẹríba. Ìyìnrere Jésù yẹn túmọ̀ sí pé bí a bá wàásù òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a kò ṣe àmúlùmálà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, a rí pé ìjọba òkùnkùn yóò ṣe kí ni? Yóò tẹríba ní abẹ́ agbára Ọlọ́run. Ibi kíkà wa ti òní fi hàn bí agbára ìyìnrere Jésù Kristi ti mú Sátánì wá sí abẹ́ ìtẹríba. Sátánì farahàn ní onírúurú ọ̀nà
láti fa àwọn ọmọ Ọlọ́run lulẹ̀. Oríṣiríṣi ọ̀nà òní Sátánì ṣe kíni ló ti ń farahàn láti fa àwọn ọmọ Ọlọ́run lulẹ̀. Èyí tí ó rí amọ̀ tí ó ṣe jù ní ayé òde òní owó. A rí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn ló fẹ́ di olówó. Sátánì ṣe kíni ó lọ gbọ́ ìmọ̀ kan láti fa àwọn ọmọlẹ́yìn Kristi lulẹ̀. A ò ní ṣubú. Ṣùgbọ́n pẹ̀lú aṣọ òdodo àti ìyèrè mímọ́ tí ó wà tí Olúwa wa Jésù Kristi ní ẹnu wa, dájúdájú àwa yóò ṣẹ́gun rẹ̀. Mo ní a ó ṣẹ́gun Sátánì. Ó sì pé pẹ̀lú kíni òdodo ọ̀rọ̀ Ọlọ́run ní ẹnu wa, dájúdájú èmi àtiwọ a ó ṣe kíni a ó ṣẹ́gun Sátánì. Ẹ jẹ́ ká lọ sí àwọn ìbéèrè fún ìjíròrò. Ṣe ṣàpèjúwe Sátánì ní ìbámu pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹsẹ̀ ìwé mímọ́ wọ̀nyí. Ìwé Jóòbù orí 2 ẹsẹ̀ 1, ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 8 sí 9, ìwé Kọ́ríńtì 2 orí 11 ẹsẹ̀ 14, ìwé Pétérù 1 orí 5 ẹsẹ̀ 8. Ta ni ó bá wa dáhùn ìbéèrè yẹn? Praise the Lord. Hallelujah. Ní àwọn ibi tí wọ́n ti tọ́ka wá sí yìí, Sátánì ó jẹ́ ẹni tí ó farahàn ní oríṣiríṣi ọ̀nà. Fún àpẹẹrẹ nínú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 8 títí dé 9, ó jẹ́ òpùrọ́, ó jẹ́ ẹlẹ́tàn. Nínú ìwé Kọ́ríńtì 2 orí 11 ẹsẹ̀ 14 yìí, Bíbélì fi hàn pé Sátánì lè paradà di nǹkan míì. Ìdí ni tó jẹ́ pé ó lè hàn níbì kan bí ọkùnrin, ó lè hàn níbì kan bí obìnrin. Bákan náà nínú ìwé Pétérù 1 orí 5 yìí, ó jẹ́ ẹni tó ń wẹ́ni kúnra, ẹni tó ti ṣègbé, tó ń wẹ́ni tí yóò ṣubú pẹ̀lú rẹ̀. Bíbélì ní ó ń bú ramúramù, ó ń wẹ́ni tí yóò bàjẹ́. Ọlọ́run ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣé. Ẹ pé Sátánì alárékérekè ni. Ọ̀rọ̀ rẹ̀ bí ohun tí a lè pè ní chameleon. Ó ń yí kọ́lọ̀ oríṣiríṣi òun ló ń gbé jáde. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ọ̀tọ̀ níbi tó máa wà lọ́tún, ohun tó máa ṣe lósìn. Irọ́ ni, èké ni, ìtànjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni Sátánì lò láti mú àwọn ènìyàn ṣubú. Ẹ ṣé dáàdì wa. Ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè kejì. Báwo ni Kìrìsìtẹ́nì ṣe lè di ẹrù sí àwọn àyíníke Sátánì? Ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 16 dé 17, àti ìwé Jòhánù orí 30 ẹsẹ̀ 2. Ẹ jẹ́ kí a dáhùn ìbéèrè yẹn. Ṣé ẹ tọ́kùn? So gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwọn ẹsẹ̀ Bíbélì tí ó wà nínú Jòhánù orí 13 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 17, a lè di ẹrù sí àyíníke àti àrékérekè Sátánì nígbà tí a bá kọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀, tí a pinnu nínú ọkàn wa láti ṣe ìfẹ́ Ọlọ́run. Tí a bá mú ìdúró wa nínú Kristi, tí a ò jẹ́ ẹni tí ẹsẹ̀ rẹ̀ ń mì nínú ìrìnàjò Kristi, a rí i pé a máa kọ̀ bí Sátánì bá gbé àrékérekè rẹ̀ dé. Ẹ ṣé. Ìbéèrè kẹta sọ pé ṣàlàyé ìṣẹ́gun Jésù lórí Sátánì ní ìbámu pẹ̀lú Mátíù orí 4 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 10. Ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 39 dé 42. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 7 sí 11. Wípé kí a ṣàlàyé ìṣẹ́gun Jésù lórí Sátánì ní ìbámu pẹ̀lú àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí. Hallelujah. Hallelujah. Nínú àwọn ibi tí wọ́n ti tọ́ka wá sí yìí, a rí pé Jésù ó ní ìdojúkọ tàbí ìdánwò pẹ̀lú lọ́dọ̀ Sátánì, tí ó sì ní orí ọ̀fẹ́ láti borí rẹ̀ tàbí pé ó ṣẹ́gun rẹ̀. Nínú ìwé Mátíù ó lo ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Sátánì bá gbé ìdánwò rẹ̀ dé, ó ń fi ọ̀rọ̀ Ọlọ́run tako, ó ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ní ẹsẹ̀ 7 yẹn, ó lo ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé Lúùkù náà, ó lo àdúrà. Tó túmọ̀ sí pé a nílò ọ̀rọ̀ Ọlọ́run láti rí pé a borí àyíníke Sátánì. Pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà wa yóò lè ràn wá lọ́wọ́ nígbà tí Sátánì bá gbé
ìṣe rẹ̀ dé. Ìṣe a gbọ́dọ̀ jẹni tó ka bíbélì dáradára. Nípa kíka bíbélì a ó ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Bí Sátánì bá gbèsè rẹ̀ dé, a ó fi ọ̀rọ̀ Ọlọ́run tako ohun tí Sátánì gbé wá. A sì túbọ̀ jẹ́ kí ni aládùúrà. Níbẹ̀ ni bíbélì sọ níwé Tẹsalóníkà kìlóríkà pé kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣe àárẹ̀. Ní orúkọ Jésù àárẹ̀ ò ní mú wa. Ìbéèrè tí ó kẹ́yìn ni wípé báwo ni a ṣe lè borí àrékérekè Sátánì nínú ìrìn àjò nínú eré ìje Kristẹni wa? Báwo ni a ṣe lè borí àrékérekè Sátánì nínú eré ìje Kristẹni wa? Ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 20. Praise the Lord. Hallelujah. Ọ̀nà tí a lè fi gbà borí àrékérekè èṣù, torí gẹ́gẹ́ bí a ṣe ń bàbá a rí pé alárékérekè ni ó sì ń wá ẹni tó máa parun. Ó ti ṣubú ṣùgbọ́n ó ń wá ẹni tí ó máa gbé ṣubú. So àgbàdúrà yìí pé kò ní gbé wa ṣubú lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka àwọn ọ̀rọ̀ tí ìwé mímọ́ tí a bá ti kà, so nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, nípa pípé ẹ̀jẹ̀ rẹ̀, tá bá ń gbé ẹ̀jẹ̀ Jésù sórí wa, a máa borí gbogbo àrékérekè rẹ̀. Ọ̀nà mìíràn tún ni wípé nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wa, kí ni ohun tá à ń jẹ́rìí, ọ̀rọ̀ wo là ń jẹ́rìí. A gbọ́dọ̀ máa jẹ́rìí dáradára. A gbọ́dọ̀ máa sọ negative, ká máa sọ ọ̀rọ̀ tó dára positive concerning our life. A rí wípé a máa borí àrékérekè rẹ̀. Nípa gbígbọ́ràn, gbígbógun tì, a gbọ́dọ̀ gbógun tì nínú ọkàn wa, torí pé nínú ọkàn ni ó ti ń bá wa jagun. A gbọ́dọ̀ gbógun tì nípa gẹ́gẹ́ bí Jacob ṣe sọ nínú Jacob orí 4 ẹsẹ̀ 7. Ó ní òun ní kí a gbógun tì, ká gbógun tì, a gbọ́dọ̀ sá fún, ká dìde, ká gbógun kíkọ̀ láti ṣe ohunkóhun. Gbogbo nǹkan tó bá pa láṣẹ fún wa ká kọ̀ láti ṣe. Àti níparí gbígbàdúrà, kíka ọ̀rọ̀ Ọlọ́run, ṣíṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run àti gbígbà àwẹ̀. Nípa èyí a lè borí àrékérekè rẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ ṣé. Bí ó tilẹ̀ jẹ́ pé a ti ṣẹ́gun Sátánì tí a ó sì jù sínú adágún iná, lẹ́yìn ọ̀rẹyìn ó sì tàn ibi kalẹ̀. Nítorí náà gẹ́gẹ́ bí arìnrìnàjò lọ sí ìjọba ọ̀run, a ní láti gbé aṣọ òdodo wọ̀ nígbà gbogbo pẹ̀lú ẹ̀rí ìṣẹ́gun Kristi lórí agbára ọ̀run àpáàdì ní ẹnu wa, kí a bá lè ṣẹ́gun Sátánì àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀. Mo gbàdúrà ọ̀nàkọ́nà tí Sátánì bá gbà dìde sí wa, oore ọ̀fẹ́ àti borí rẹ̀ Ọlọ́run kó fi fún wa. Amen. Fún ìrònú láti lè mú kí ìṣẹ́gun lórí Sátánì ó dúró nínú Kristi àti ọ̀rọ̀ Ọlọ́run. Dúró nínú kíni o? Nínú Kristi àti ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ló lè fún wa ní ìṣẹ́gun lórí Sátánì. Ẹsẹ̀ àkọ́sórí wa ní ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 20. A ó jọ kà á papọ̀ ní ó yá o. Ọlọ́run àlàáfíà yóò sì tẹ́ Sátánì mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ yín nílọ́lọ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa yóò wà pẹ̀lú yín. Àmín. Ní orúkọ Jésù a ó tẹ́ Sátánì mọ́lẹ̀ ní abẹ́ ẹsẹ̀ wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tó fún wa láti ṣíjú wa sí àwọn ọ̀nà èyí tá lè gbà borí Sátánì, ẹni alárékérekè tí ń fẹ́ mú àwọn ènìyàn ṣìnà. A dúpẹ́ olùgbàgbọ́ ọpẹ́ wa. Àti kẹ́kọ̀ọ́ yìí lónìí, oore ọ̀fẹ́ láti fi ṣe wa, láti fi sínú ìṣe wa, Ọlọ́run ẹ fi fún wa. Ògo ni fún orúkọ rẹ Ọlọ́run. A gbàdúrà lórúkọ lámọ̀ rẹ Jésù Kristi agbára wa. Amen.